Gẹ́gẹ́ bí ojúlówó ọmọ ọkọ tìlú Ilé-Ifẹ̀, Bàbá Lérè Pàímọ́ èèyàn tó jẹ́ òṣèré orí ìtàgé wa, àwọn náà ti parapọ̀ máwọn gbogbo ọmọ Ilé-Ifẹ̀ pátápátá tí wọ́n ń ṣe àjọyọ̀ ọdún Ọlọ́jọ́. Bàbá náà gbéra láti ìlú Èkó láti lọ darapọ̀ mọ́ àwọn aráàlú Ilé-Ifẹ̀ láti lọ ṣe àjọyọ̀ ọdún Ọlọ́jọ́ papọ̀ pẹ̀lú ọba Ọọ̀ni ti Ilé-Ifẹ̀ ọba Ògúnwùsì Ẹniìtàn. Gbogbo àwọn ọmọ Ilé-Ifẹ̀ nílé lóko lẹ́yìn odi ni wọ́n péjọ sílùú Ilé-Ifẹ̀ láti lọ ṣe àjọyọ̀. Bákan náà, Bàbá Lérè Pàímọ́ òun náà wà lára àwọn tó jẹ́ àwọn ọmọ ìlú Èkó tó jẹ́ ti ìlú Ilé-Ifẹ̀ tí wọ́n lọ sí Ilé-Ifẹ̀ láti lọ ṣe àjọyọ̀, láti lọ yẹ́ ọba sí kí wọ́n sì yẹ́ gbogbo ìlú Ilé-Ifẹ̀ sí. Ẹ wo Bàbá Lérè Pàímọ́, ẹ rí i pé àgbà ti dé. Àfi ká máa ṣàdúrà fún àwọn bàbá yìí torí pé àwọn Yorùbá ní àgbà kò ní tán lórílẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa, ó yá ẹ drop comment kẹ́ wá ṣàdúrà pé Bàbá Lérè Pàímọ́ wọn ó tún pẹ́ fún wa. Ẹ share fídíò náà, kẹ́ subscribe sí YouTube channel wa.